عاصم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم
يا رحمن خاطبة يا من يرى ما خفى يا عالم الجمل يا من يرى ما خفى يا عالم الجمل أنت الذي قال ادعوا أستجيب لكم فارحموا بين قدى النجوى وذا زللي فارحموا بين قدى النجوى وذا زلل إن العدا كلهم يسعون في تلفي ويزعمون بأني لست بالناجي ويزعمون بأني لست بالناجي أسألك ربي ببدال ما صنعوا فأنت رب إلهي حافظ الراجي فأنت رب إلهي حافظ الراجي يا غارة الله حلل العقد ما ربطوا وشتت شمل أقوام الذي اختلطوا وشتت شمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتلهم وكل ما قد خلوا في رأيهم هبطوا وكل ما قد خلوا في رأيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجهرا بسم الله الرحمن 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ lókun kí àti ìgbẹ̀ fún aṣíwájú ẹ̀rọ Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní àfẹn tó bá pàdé Ọlọ́run balikọ́lá pẹ̀lú ọkàn tó làkú níbi ẹbọ ṣíṣe àti ìwà nífàq à ń kíra wa pé a kú jùmọ̀ àtòní Ọlọ́run balikọ́lá yóò gbà nígbàdà níwọ̀ nìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n kan náà a sì tún kí wa pé a kú ìgbìyànjú Ọlọ́run kò ní dàlúwà láyà yóò wọlé àjọkà òṣèrò la hawla wala quwwata illa billahi al-azim ọ̀rọ̀ wa ò ní pọ̀ ní alẹ́ tòní torí pé bí mo ṣe ń wọlé ní ìsinmi láti àti àárọ̀ tá a ti lọ sí ìlú Ṣakí so lórí ìlú Ṣakí nìkan ti ṣẹlẹ̀ kò nídìí káṣẹ̀ máa fi pamọ́ ibi tí wọ́n ti lé ìmáàmù torí pé ìmáàmù gbọ́ súnà yìí tí wọ́n á lé kó nínú mọ́sálásí pé ó ṣe ní kírun fẹ́ ń tọ́ lọ bọ̀gùn la fi ń sọ wípé àgbọ́yé ẹ̀sìn ìmọ̀lọ́nlọ́kàn
kèékárí ilé o alùsùnà ò sì gbọdọ̀ dákẹ́ a máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ni gbogbo ògbà tí àwọn bídíà bá ti ń lérò yìí pé àwọn fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run ńlọ́wọ́n máa fa ìmọ́lẹ̀ rẹ̀ dìde bí idnillahi al-wahidil qahhar so wọ́n dìtẹ̀ máa fa ìpè àwọn ọ̀yọ́ ní mọ́ èèyàn lọ́wọ́ bọ̀gún ń ti bí ògùn bọ̀ ó kú ìmáàmù sì gbọ̀ súnà yìí tí ẹ̀ ti ṣe lára àwọn jàmáà kódà àwọn èèyàn ń sọ fún wa pé ní àdúgbò bẹ̀ lónìí wípé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n lé ìmáàmù pé kí mọ́mọ́ mọ́ àkírun mọ́ wọ́n dìtẹ̀ àwọn àfóńbídíà ẹlẹ́bọ̀ ẹ̀ àwọn náà wọ́n lọ dìtẹ̀ ní aṣọ pàǹpàpọ̀ pẹ̀lú àwọn èèyàn kan ní mọ́ṣáláṣí wọ́n á dá jàmáà méjì pé ẹ̀mọ̀ pẹ̀lú nǹkan báwọn kò ní dá ní kẹ́kẹ́ so àwọn òfin mọ́mọ́ ní mọ́mọ́ nínú àwọn jàmáà tí wọ́n á gbàgbọ́ yé ọlọ́run wá níbi tí ó jìnnà bẹ́ẹ̀ so ṣùgbọ́n síríìtì kan ní síríìtì kejì báyìí ni so ọlọ́run ti pín kí máa sí ti bẹ̀rẹ̀ kọ́ máa sáàbù síríìtì eléyìí títì gan láwọn títì ìjọba síríìtì ti bí inú agboolé náà ni kò sì máa sí kankan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn wulẹ̀ ń fóònù àwà títì ni so wọ́n wá ẹni wá filẹ̀ lẹ́nu agboolé bẹ́ẹ̀ so pé tọ́lọ́run ni àwọn òfìsí iná ọmọ ìyá kan fi wá tàwa lólobó yìí pé ustaz tẹ́ bá sì lè dìde sọ̀rọ̀ yìí a kàn rọra sọ fẹ́rẹ́ nígbà tá à ń kan mọ́sálásí tó di chọ́ọ̀chì tí ẹ̀rọ ọlọ́run kan sọ pé àwọn làwọn ó gbọ́ bùkátà gbogbo ẹ̀ tá à ń kàn lọ́wọ́ la kàn rọra sọ̀rọ̀ rẹ̀ yìí pé inṣàlá tá a bá ti kan mọ́sálásí tá a kọ́ tá a sí o iṣẹ́ ọlọ́run kan ń bẹ nílùú kan o ipe a lọ bẹ̀ lẹ́rú ọlọ́run kan lọ́wọ́ agbọ̀wájú pé nígbà tẹ́nìkan dá ilé ìgbé so ń tọ́ka wọn nù kì í ṣe pé ó wù àwọn náà kàkásá àmọ́ káàkiri báwọn àbí káwá ní mọ́sálásí kàlàǹwá káàkiri tá a fẹ́ máa kọ́ pé jẹ́ pé tọ́lọ́n bá ń lóyàn sọ́wọ́ àbí irú ilé oore lọ́jọ́ sí fáwọn tí mo ti wá sí ìlú torí pàánà bí sọ fún wa pé ẹni tó bá júwe èèyàn sí dáadáa so òdìdí ládàá táyì ń bá ṣe òdìdí ládàá ní ọgbà tí òdìdí ládàá ẹni tó ṣe kù so bá a kọ́ mọ́sálásí ń tẹ́ òdìdí ládàá pé mi kọ́ mọ́sálásí lèmi ọgbà nígbà mẹ́ni wà náírà ń bẹ́ kọjá pọ́wọ́ fásitì mílẹ̀ ìtójúbọ̀ ìṣe wàhálà lórí rẹ̀ oríire náà ni tó bá kọ́ títí church tó di mosque tán odidi ní máa sí mọ́kàn nígbà mẹ́ni wà náírà ń bẹ́ bá kọ́ ti eléyìí náà títí ìlú sakita lọ bẹ̀rẹ̀ lónìí bá kọ́ òun náà tán odidi mọ́sálásí ni alhamdulilayi so láfi wá sọ fẹ́rẹ́ ẹ̀rọ ọlọ́run wá ní kò sí wàhálà àwọn donate block 500 kálọ̀ fi bẹ̀rẹ̀ so a dẹ̀ sọ báwọn èèyàn kọ̀ọ̀kan náà sọ wípé àwọn náà dá sí o ní 20,000 o ní 50,000 asáàrí gbéyàn bíi mẹ́ta kan táà náà bí ẹnìkan fi 50,000 lẹ̀ ẹnìkan fi kílé lẹ̀ ẹnìkan sì tún ti promise 100,000 ṣùgbọ́n tí wọ́n ò tí ì san tí wọ́n ti promise ẹ̀ làwa ní kò sí wàhálà ẹjá lọ bẹ̀rẹ̀ ẹjá blọ́ọ̀kù ẹjá yanrìn blọ́ọ̀kù 500 nígbà tá a débẹ̀ lórí apádà rí pé bílẹ̀ yẹn ṣe rí pẹ̀lú àwọn big clear àti ọlọ́ọ̀ ìṣẹ́ máa jẹ́ pé ya pé blọ́ọ̀kù tí wọ́n nídìí yóò tó 2,000 torí pé yóò jẹ blọ́ọ̀kù bíi ilẹ̀ yẹn tó pì wálẹ̀ báyìí so alhamdulillah a ti bẹ̀rẹ̀ foundation rẹ̀ bá a ṣe wá ń dín ní láti Ṣakí láti àárọ̀ so látàárọ̀ bí mo rí dé yìí tí ì ṣe kankan yìí tí ì jẹun tí ì ṣe kankan pé àdéhùn ní ìrọ̀lẹ́ lọ́yẹ̀ ká sí program káwá padà sí ní 8:30 bí i pé bóyá gbé padà sí 8:30 bí idhnillahi al-wahidil qahhar so fún dika àbí kejì á padà gbé padà sí 8:30 tá a fi tíjọ́ Sunday lẹ́ni 4:30 nírọ̀lẹ́ so à ń jọ síra wọn pẹ̀lú pé bí ọwọ́ ṣe ń dín bí àsìkò ṣe ń fún kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sán nìkọ̀ọ̀kan wa so ìyẹn ni ò ní jẹ́ ká lè sọ̀rọ̀ pọ̀ kákan má kẹ̀yìn pé alhamdulillah iṣẹ́ ọlọ́run tí parí kódà kò tí ìdí àti ìrí 1/10 nǹkan tí yọ́ parí rẹ̀ torí pé ìnáwó ńlá ni so asáwọn kìkan ọkọ̀ mọ́ block 500 ní ọlọ́wọ́ tí a fi ṣe foundation lókè so bóyá 500 lè bá dé ibìkan olùmọ́dé window level ṣùgbọ́n wọ́n sáà kọ́ mọ́ bá lọ́nà so àìtí já cement 20 síbẹ̀ bí ní láì wárí nìkan ha so eléyìí náà fi jẹ́ pé gbogbo tó náà bá fẹ́ dá sí láti jẹ́ pé kí wọ́n dá sí máa sì tí ráàtì bí ní ilé ìjímọ̀ làwọn òbíṣe pẹ̀lú ògbótọ́ náà so tí wọ́n bá dìtẹ̀ mọ́ àwọn kámbì kan so ọlọ́run bá lékè ọlọ́run tó mú àgbéga tó tó ju eléyìí lọ́wọ́ so bí idhnillahi al-wahidil qahhar so káwọn bídíà kan máa gbìyànjú tí wọ́n lọ
tó àwọn jẹ́mọ̀ ń sọ máa pé ẹni nínú àwọn tó tẹ̀lé máa ń mú tẹ́lẹ̀ pé àwọn ò ní lọ kírun tọ́lọ́ wọn fi ṣe máa sí mi àwọn ò ní lọ kírun máa sí ibẹ̀ wọn mọ́ tí tọ́lọ́ wọn torí pé ẹbọ ní ẹ̀fí lọ́lẹ̀ so pé wọ́n tó 70 nínú àwọn jẹ́mọ̀ tẹ́ tẹ̀lé máa mú sẹ́yìn àtẹ̀lé máa mú àmọ́ kàṣọ bá ń fa so kọ́lọ̀ balẹ̀kọ́lá kí ọ̀sánù wa súra ta fẹ́ ká Suratul Balad aka tubi tafsiri Jalalayn so àròyé lè má pọ̀ kọ́lọ̀ ń kọ́ sáà nítorí pé ebi ń pa mùsùlùmí tí ń sọ̀rọ̀ táwọn bá tún tí máa ti lè tàmú tó ní mítì nǹkan tí máa ṣe lórí Zoom so kọ́lọ̀ kí ọ̀sánù wa ọlọ́run balẹ̀kọ́lá ń bá wa sọ̀rọ̀ nínú Suratul Balad ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní la uqsimu bihadhal baladi kí ni à ń pè ní balad ìlú ó ní à ń pè ní balad so ọlọ́run wá ní la uqsimu bihadhal balad òun fi ìlú yìí òun fi búra mọ́tù láǹsí pé ìní fi búra o láti sọ pé ẹni tí wọn ò bá gbéṣẹ́ ìran kọ́mọ́dà sí lá ìtumọ̀ rẹ̀ tí máa ń tú ni pé kò rí bẹ́ẹ̀ so lá kò rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n níbí ó rí bẹ́ẹ̀ lóòtú la uqsimu bihadhal baladi ọlọ́run ni mo fi ìlú Mákà mo fi búra uqsimu bihadhal baladi báládù yẹn òun náà ni ìlú Mákà ọlọ́run ló ń fi búra tó lọ́n bá fi nǹkan búra àti sọ fún wa pé nǹkan yẹn pàtàkì gan níwájú ọlọ́run ó pàtàkì gan ìlú tó dáa jù lórílẹ̀ ayé òní Mákà torí pé ọlọ́run ti fi búra bí ó tiẹ̀ fi búra bóun ni ò ṣe ní jẹ́lù tó dáa jù torí pé bẹ́ẹ̀ ni Kaaba wà al-Ka'batul musharrafa ibùdójúkọ gbogbo mùsùlùmí àmì àwọn àdójúkọ tí gbogbo ayé ń dojúkọ tí máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló dára jù ó wá dákọ̀ Amẹ́ríkà kan àbọ̀dàkọ̀ London àbọ̀dàkọ̀ Nàìjíríà rárá o ọlọ́run ní la uqsimu bihadhal balad èmi ọlọ́run mò ń búra pẹ̀lú ìlú yìí so mò ń búra pẹ̀lú kí ni o ìlú Mákà yìí wa anta hillun bihadhal balad ọlọ́ni wà nábì sallallahu alayhi wa sallam inú ìlú Mákà tá ń sọ yìí ìwọ lẹni tó lẹ́tọ̀ sí inú ìlú náà kí ni túmọ̀ lílẹ́tọ̀ sí ni pé in tó ọba ṣe nínú Mákà kò sí nǹkan tó jẹ́ ìwọ̀ fún ọ láti ṣe ń bẹ̀ in tó ọba ṣe ń bẹ̀ mo ṣe lẹ́tọ̀ fún ọ èmi ọlọ́run ṣe ìlú lẹ́tọ̀ fún wa nàbí sallallahu alayhi wa sallam so kò sẹ́sẹ́ fún ọ kò sábúrú gẹ́gẹ́ fún ọ so ọlọ́run wa ní wa walidin wa ma walade ọlọ́run ní wa walidin mo fi òbí tó bímọ mo fi búra wà máa wà ládà àti tí ń bínú ọmọ mo fi búra àwọn àfáà ní ìtumọ̀ kanu wà wálidin wà máa wà ládà ọlọ́run ní wà wálidin mo fi ànábì Ádámù búra tó ló bí ogbó wálẹ̀ wà máa wà ládà àti tí Ádámù bí gbogbo ń tọ́tara Ádámù jáde pátá ọlọ́run ló fi búra so ó fi àyín ké anabi wa Adam alayhi salatu wassalam lẹ́yìn ìgbà tó lọ́n fi ìlú Mákà Ummul Qura ìyá gbogbo ayé nù ìyá gbogbo ayé ní Mákà tọ́lọ́n ló ń fi búra tán ọlọ́run tó wá fi anabi wa Adam alayhi salatu wassalam ọlọ́run ló ń fi búra ìyàn anabi wa Adam ọlọ́run ló ń fi búra ọlọ́run wá tó ní wàmà wàlàdẹ̀ àti gbogbo ntàdámà bí tọ́ta rẹ̀ jáde so nǹkan dáadáa tara níbi Ádámù jáde nǹkan tí ọ̀dá náà àwọn skọ̀rọ̀ náà wọ́n tara ẹ̀ jáde ṣùgbọ́n àwọn dáadáa bẹ̀ ọlọ́run ló ń fi búra so ọlọ́run wá ní kí la wá ń búra lé lórí báyìí laqad khalaqnal insana fi kabadin
Ọlọ́run ní àwọn Ọlọ́run àwọn la dá ọmọnìyàn sí inú ìyá rẹ̀ a dá ọmọnìyàn sí inú ìyá rẹ̀ àwọn àfáà kan ní túmọ̀ rẹ̀ nù torí pé Ọlọ́run ọba àlékọ́ lá ń sọ fún wa pé yá ayú al-insanu ma gharraka bi rabbikal karim alladhi khalaqaka fasawwaka fa'adalaka fi ayyi suratin ma sha'a rakkabak. Ọlọ́run ti jẹ́ kó yé wa pé òun ló ń dá wa ó dá wa ó sì wá déédéé ó sì wá dọ́gbandọ́gba ibi tó yẹ kó fojú sí ó fojú síbẹ̀ ibi tó yẹ kí ó fetí sí ó fetí síbẹ̀. Wọ́n wá ní laqad khalaqnal insana fi kabadin Ọlọ́run dá ọmọnìyàn nutifatan lómi lọ́gbọ́lọ́gbọ́ thumma alaqatan lẹ́yìn ìgbà náà ó dá ní ẹ̀jẹ̀ kíkì thumma mudghatan ó wá sí ní bá sí ẹran bí ìgbà tí ẹ̀dọ̀ bá wà Yorùbá sọ yí pé ó di ẹran àjùsẹ́nu ẹran àjù ẹnu gbémì sọ pé kábàdù nìyẹn ibi tọ́mọnìyàn ń change sí láàsì òun ni kábàdì láti ibi omi lọ́gbọ́lọ́gbọ́ ó di lẹ́yìn 40 days kejì ó dẹ̀jẹ̀ kíkí lẹ́yìn ẹ̀jẹ̀ kíkí ó di bá sí ẹran tó wá dì tó dàbí ẹ̀dọ̀ so lọ́wọ́n sọ pé laqad khalaqnal insana fi kabadi àwọn àfáà kan ní túmọ̀ kan nù àwọn kan ní ọ̀hún laqad khalaqnal insana fi kabadi sẹ́rí títa lákọ̀ọ́kọ́ yẹn tá a ní ó di bá sí ẹran ibi bá sí ẹran yẹn ni wọ́n ti wá yọ ẹ̀dá rẹ̀ wọ́n yọjú wọ́n yẹnu wọ́n yọ gbogbo ẹ̀ gbogbo ìgbà náà Ọlọ́run ní hamalati ummuhu kurhan wa wada'atuhu kurhan ìgbà náà tí ìyá rẹ̀ lóyún rẹ̀ ìnira lórí ìnira ni torí bí ṣe ń change yẹn náà nígbà míì yóò ní bí ń dùn yóò lè bí ní fọ́ òru lè mú gbogbo ayé kó lómi tútù kó ní ẹ̀kọ́ gbóná ló ń bẹ́ẹ̀ jẹ́ ẹ̀kọ́ gbóná bí igbó nígbà tó rùn mú tó báyìí ẹ̀sà àbọ̀ nǹkan gbóná o òtún lè máa mú yàn kó ní ẹgbọ́n ice block lọ́kẹ́ ha ó ní inú òun sáà ń gbóná ní ice block ní wàhálà lórí wàhálà mi àwọn àfáà kẹ́ni laqad khalaqnal insana fi kabadin àti pé Ọlọ́run dá ọmọnìyàn sínú kíni o sínú wàhálà so Ọlọ́run dá ọmọnìyàn sínú kíni o sínú wàhálà so Ọlọ́run dá ọmọnìyàn sínú bó sínú wàhálà àwọn àfáà kan ní ìtumọ̀ rẹ̀ nù so Ọlọ́run bá lè kọ́ lásì kíni o ó dá ọmọnìyàn sínú wàhálà láti máa nira rẹ̀ la inú wàhálà kan lórí wàhálà kan wàhálà lórí wàhálà kejì so Ọlọ́run dá ọmọnìyàn bẹ́ẹ̀ Ọlọ́run wá ní fàlà Ọlọ́run laqad khalaqnal insana fi kabadin Ọlọ́run náà dá ọmọnìyàn sínú wàhálà lórí wàhálà kọ́ máa ṣe wàhálà bá Ọlọ́run wá ní ayahsabul insanu sí ọmọnìyàn lérò wípé àbí ayahsabu an lan yaqdira alayhi ahadun so ọmọnìyàn rò wípé ẹnì kẹ́kàn ò lágbára lórí ìhun so sọmọnìyàn rò yìí pé ẹnì kankan ò ní agbára kankan lórí ìhun torí pé Ọlọ́run kọ́ kí pọ̀rípọ̀rí wa fún wa bó ṣe dá wa ọwọ́ àṣẹ arólówó tán ọmọnìyàn wà máa rí rẹ̀ pé bóun ṣe rí nì bóun ṣe jẹ́ nì owó ti wà lọ́wọ́ òun ipò tó ń wá ìkọ̀sẹ́ tó lè gbé òun kó mẹ́mọ́ owó ìyá nìkú ni ó ọlọ́ni à sọmọnìyàn lórí pé ẹnì kankan ò lágbára lórí ìhun mọ́ni ayahsabu ọlọ́ni ayahsabu an lan yaqdira alayhi ahadun sọmọnìyàn rú yìí kí ẹnì kankan ò tiẹ̀ owó tó ní ń sọ̀rọ̀ pé wọn ò lè jagbà lọ́wọ́ ẹ̀ ipò tó wá orùpẹ́ nìkan kan ò lè gbà orùpẹ́ nìkan kò lágbára lórí rẹ̀ àwọn àfáà ní túmọ̀ kan náà àwọn àfáà ní ayahsabu an lan yaqdira alayhi ahadun sọmọnìyàn lérò yìí pé ẹnìkan kan ò lè bi léèrè fún ọ̀wá ṣèṣirò dúkìá wọn pẹ́nìkan ò lágbára láti wá bi léèrè pé níbo ló ti rówó yìí níbo lọ́nà sí owó tó lọ ń fún ọ
ọgbà yìí pé kí ni ṣe bí mo ṣe ọwọ́ mi ni mo gba sálárì mi ni mo nánà kí náà bí mi lérè sí ibi tó bá wù mí máa náwó mi sí sọmọ nìyẹn lérò bẹ́ẹ̀ ipe ẹnìkan kan lágbára láti lè bi lérè pé wáyé tó fi náwó yìí ó ní ibi tó bá lówó ló lè náwó ẹ̀sìn kì í ṣe ti ọ̀rọ̀ tọ́lọ́run kì í ṣe fún mùsùlùmí tó bá ti gbà yìí pé òun ó dùn wájú Ọlọ́run rojọ́ ń dọ̀ka tóun ó dùn wájú Ọlọ́run yọ́ mọ̀ wípé gbogbo tó ń bá fẹ́ gbélé ayé òun ṣe òun ó ṣèṣirò rẹ̀ wájú Ọlọ́run. Ọlọ́run ní ayahsabu an lan yaqdira alayhi ahadun sọmọnìyàn ròyìn pé wọn ò lè bi léèrè níbo ló ń ti rówó níbo ló ń ná sí tọmọnìyàn bá ti ń rò bá wọn kò ní bìkítà pé ibi tó bá ti rówó ó ní ẹ̀wọ̀ ẹnu kìnnìún lówó wa o nítorí sọ ni pé wọn ò ní bí ọ léèrè ó ní ẹ̀wọ̀ haramu gan sọ̀rọ̀ orí gan lásìkò tá a wáyé kò tiẹ̀ sálàlì lẹ́mọ̀ Ọlọ́run gan understanding Ọlọ́run wà pọ̀lùpọ̀lù wá ká ẹjẹ́ wọn kọ́ kí bí mo ṣe dá yín fún yín kẹ́ ẹ lè bá àmọ́ kí bí omi tí òkun lè rí ọtí kan mo ti dá yín ṣé wá ń lérò yìí pé tí n bá fẹ́ béèrè kí bó lẹ ṣe kó dúkìá yín jọ ìhìn lágbára àti lè béèrè bẹ́ẹ̀ ẹ rò pé níbọ̀dì ò lè béèrè lọ́wọ́ yín ipe mo lo ti rówó tọ̀ náà níbo lọ náà sí wọ́n pèpè tọ́lọ́ ń jọ ọ̀dá sí Ọlọ́ni ayahsabu an lan yaqdira alayhi ahadun so ń lérò ìgbẹ́ nìkan kan lágbára lórí wọn òun lérò bẹ́ẹ̀ Ọlọ́ni yaqulu ọmọnìyàn ọmọ sọ báyìí pé ahlakitu malan lubada ọ̀nà òun wẹ́sẹ̀ owó gan o ti ná ìmọ̀ yówó òun náwó gan kí la fẹ́ gbàgbé léyìn bóun ṣe wà yìí òun ló máa ń ṣe kẹ́bẹ̀ òun ló ń ṣe kẹ́bẹ̀ ṣètòrí rẹ̀ ìwọ lọ rẹ̀ alẹ́lẹ́ lọ́ra báyìí pé atra ìgàn ọmọ adúlù lẹ́ta ara sí ọ̀nà àjá ni mi nílẹ̀ gẹ́gẹ́ ẹ̀gàn mo wéṣẹ̀ ó síbẹ̀ sí ìrìnà ni wọ́n mọ̀ bí ọ léèrè kódà ìmú mo tó filẹ̀ Central Mosque bẹ́lẹ̀ lónìí kò sẹ́ni tó lè wọ́nú bẹ́yẹn tí wọ́n ní kírun bẹ́ẹ̀ iṣẹ́ tá a ṣe ní sí ìyẹn wá ní wọ́n mọ̀ bí ọ léèrè ibi tó ti rówó ìyẹn ni wọ́n mọ̀ bí ọ léèrè bó ṣe náà bọ́ọ̀ náà kíkọ́ tó sì ń jánu pé àìmọye tá a máa ń ṣe lánàá tàbí àwọn èèyàn mọ̀ kọ̀ọ̀kan wà Ọlọ́ni ayahsabu an lam yarahu ahad abọ́mọnìyàn lérò yìí pé ẹnìkan kò tiẹ̀ rí ni sọmọnìyàn lérò yìí pé ẹnìkan kan ò fojú rí òun báyìí ọ̀dà òun rò pé ẹnìkan kan máa rí ọ gbogbo aburú tó ń ṣe ń kọ̀rọ̀ tó ń náwó sí di bí ìbàjẹ́ ó ṣe máa gbèrú ọmọ kàrẹ́ kẹ́kọ̀ọ́ rí o sì dọ́gbọ́n yá àwọn ẹni bí pé ń kọ̀rọ̀ ìwọ lọ ń sọ̀pọ̀ tí wọ́n lábẹ́nú ọ̀rọ̀ kan kẹ́kọ̀ọ́ rí ọ Ọlọ́ni ayahsabu an lam yarahu ahadun Ọlọ́ni alam naj'al lahu aynayn jí wọ́n á sọ sí ọwọ́ mi fún ọ sẹ́mi kọ́ ọmọ oṣojú méjì ń fún ọ sẹ́bí mi mọ́ fọ́mọ nìyàn ojú méjì tọ́mọ nìyẹn fi ń rí náà sọ ọmọ pé tí wọ́n bá gbójú yẹn lọ láàbù wọ́n lè rí àwọn nǹkan tójú yẹn rí tí wọ́n yọ píkṣọ̀ rẹ̀ jáde pé ojú yìí owó nǹkan báyìí owó nǹkan báyìí owó nǹkan báyìí tí wọ́n sì rí díẹ̀ mbẹ́ ọba tó dúdú fún ojú yẹn rí kọ́dọ̀ wo bí mo fi sí ọ̀rá mọ̀ ni mo fẹ́ sọ agbára mi fún ọ tó bá ń ròyìn pé mi ò lágbára àti lè bí ọ léèrè sẹ́mi tí mo sojú méjì yìí fún ọ tó ń rí látara ọ̀rá walisana èmi mo mọ̀ fún ọ láhàn tí wọ́n bá yọ ahọ́n kó ń bẹ́ẹ̀ kọ̀mọ̀sọ́bọ̀mọ̀ ni yóò sọ̀rọ̀ mọ́ àfààní ihfadh lisanaka la taqul fatubtala ihfadh lisanaka la taqul fatubtala inna libalaa muwakkalun bilimantiki inna libalaa
tá a fi ń jẹ́yàn ọ̀gá ń bẹ́ẹ̀ yóò bá ní ojú lọ́ba ara ojú ni kí ni o ọba ara kéèyàn ò rí na ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ mo fún ọ lójú méjì mọ́mọ́ lọ́ọ́ fi wo nǹkan èèwọ̀ ọlọ́run ní èmi mo ṣe kí ni o èmi mo fún ọ ní ojú méjì o gbọ́dọ̀ fi ojú yẹn wo nǹkan èèwọ̀ ojú méjì tí mo fún ọ má fi wo nǹkan èèwọ̀ Yorùbá lójú lọ́ba ara kọ́lọ̀ mọ́gbàrí náà wa ló fi jẹ́ wípé nígbà tánàbí fẹ́ sọ̀rọ̀ ànàbí ní ẹnikẹ́ni tí ń bá gba habiba taihi ọlọ́run ní mọ́ sọ fún wípé ẹni tí ń bá gba tó nífẹ̀ẹ́ sí méjì ìyàwó kọ́ ní bẹ́mẹ̀ yìí ẹ má sí àdísì tó àwọn tẹ̀blígì wọ́n ní ànàbí náà tó bá gba ìyàwó rẹ̀ méjì irọ́ habiba taihi ojú ni o ìrìnà méjèèjì ń tọ́mọ nìyẹn nífẹ̀ẹ́ sí ni o ngbò ń bí díà kan bá bí jiyàn kọ̀dọ̀ kan dò ní mo ní ọ́yá wọ́ búra sí pé tó bá yẹ kó bá parọ́ ilé yá tí ń bọ̀ lọ́ọ̀kan kí wọ́n fọ̀ lọ yìí dì ọ̀sádànù àwọn náà mọ̀ pé àwọn ń parọ́ náà wàláhì ń bí díà mọ̀ pé ń parọ́ ó rí pé wọn ọ̀jà fẹ̀sìn àwọn tí mo sọ náà ni pé ẹ̀yin afáàlẹ̀ Yorùbá ẹjà fẹ̀sìn ẹ̀sìn ní ẹjà fún Ọlọ́run fún ọ lójú méjì kò yẹ kó máa fi wòkú lórí Facebook alam yaj'al lahu aynayn ìmọ́lẹ̀ Ọlọ́run fẹ́ kó fi rí nǹkan rí Ọlọ́run fẹ́ kó fi rí ojú méjì tó Ọlọ́run fún ọ yóò bi ọ́ léèrè ìdẹ̀ra ni Ọlọ́run ó sì béèrè thumma latus'alunna yawma idhin 'anin na'im Ọlọ́run ní máa bí léèrè ń pa àdẹ̀ra ìkánú ìdẹ̀ra Ọlọ́run lójú wà tọ́lọ́ ń fún yàn ó ń sì lọ́gá nígbà tí kanú àwọn bídíà ọbọ̀ ọ̀ta ọwá ń fi àdánwò ojú tọ́lọ́ ń fi kan àbá wọn láàrin iwájú ọwá ń fi yàn pé ọ́nú àfóníkúra nílò sọ ń gbà náà o tí mo bá bẹ́lọ́n kọ́lọ̀ jẹ́ o lè túbá fún tọ́sọ torí gbogbo ẹnikẹ́ni tó bá fi àlébù kan yọ ọ̀yàn kó tó jáde láyé irú àdáwó bẹ́ ọkàn kí ọ́nà níwò ní kíníkà lójú rẹ̀ ti fọ́n subhanallah sáyé wá ní sáyé lọ́sàsíhàn at that age sọ ẹ kí mùsùlùmí gidi ó fi àdáwó yọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ẹ̀yin ẹbọ́ takẹ́ ẹ̀sọ́jọ́ tí ó ń súnà kan fi àdánwò kan yọ yìí afẹ́mẹ́ntọ́ gbẹ́sìn lọ gangan ni o sẹ́sìn lẹ́ ń jà fún. ìfàdílísàánàkà látàkùn fàtúbùtàlá. àfààní sọ ahọ́n rẹ látàkùn fàtúbùtàlá má máa sọ gbogbo ọ̀rọ̀ fàtúbùtàlá kádàwọ̀ mọ́ bàa kàn ọ́. ìnàlìbàlá sórí àdánwò wọ́n so mọ́ bí ọ̀rọ̀ ni. iná ní bàlá àmúwá kàdán bìrìmánì. ẹ má kojú ẹjọ́ tó àfa súnà ká bọ́ta ké sẹ́rí nǹkan o àdánwò bá ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ bídíà tá àfa súnà bá bọ́ta oríire ò pé bá a bá ń bára wá fa nǹkan àwọn ọba yín fa ọjà ọ̀tá ọ̀rọ̀ ẹ̀sìn ni èmi mọ̀ ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe kébi kẹ́ ẹ̀kọ́ àbíkádàwọ̀ ọ̀sẹ̀lẹ̀ sí yìí kò sẹ́ni tó bọ́m̀bì àdánwò Ọlọ́run ọ̀dà àti ẹ̀bá ní ọ̀hánì ẹ̀ nígbà bá ń gba súnà kìdíkà tí ń bú àwọn àfà nínú ọjà àdánwò ọ̀sẹ̀lẹ̀ sí sáàrì inú yín ìfẹ́ máa dá kọ nínú ẹ̀yìn wúrìdì nínú ẹ̀yìn tọ̀ríkà ẹ̀ ń tó fọ́ lójú ìbẹ́ náà àgbàṣe wù yín náà Yorùbá ẹ̀ tó fọ́ lójú sáàrì ṣùgbọ́n wò ní ìdí gbogbo eléyàn in tí wọ́n fi yọ àbọ́láríwájú Abdullahi ibn Abbas kó tó jáde láyé Ọlọ́run gbàrínà rẹ̀ ṣe súná tó ṣe torí pé kò ṣe wúrí ní gbàrínà rẹ̀ Ànábì ní anybody tí ń bá gba Habiba táyì nǹkan tó nífẹ̀ẹ́ sí méjì ó náà nìrínà
ń fi àlìjẹ̀nnà ẹ bá ń sọ fún tó bá ṣe sùúrù ìyẹn Ọlọ́run ní òun ó fi àlìjẹ̀nnà rọ́pò fún kò sí ní ìbísẹ́ náà ṣe àlìjẹ̀nnà lọ èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam kéèyàn máa tọrọ ọrọ̀ àdánwò bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá dé hadith ń bẹ lórí ẹ̀ ńgbà tí Abdullah ibn Abbas dé tọ́lọ̀ ń gbà rí náà rẹ̀ kí ló sì fà orí malaku Jibrilu ńjọ́ kan Jibrilu wá bá nàbí Abdullah ibn Abbas wá rí kọ̀ọ̀mọ̀ ńgbà Jibrilu lọ tán ànábì wá sọ pé sọ́ọ̀rẹ́ ń tó dúró tì mí lọ́ọ̀kan Abdullah ibn Abbas ló ń rí orí ẹni òfojú rẹ̀ rí báyìí ànábì ní Jibrilu nù ó ń tó orí kó tó jáde láyé Ọlọ́run gbà rí náà rẹ̀ táwọn sẹ́wù yìí sì ń bọ́ ọ̀tà lónìí tí láwọn bá màláíkà ṣe mítìn ẹ̀mí ìrì ògbé tó rí un pẹ̀lú àwòrán tó gbé wà ẹ̀mí ìrì ògbé ojú rẹ̀ yóò lè rí ṣùgbọ́n wọ́n gba ojú kó tó dúpọ̀ jáde láyé níjọ́ tí àdánwò wá dé kí Abdullah ibn Abbas sọ ó ní in yakhudillahu min ayniyanu rahma ففي لساني وقلبي منهما النور ففي لساني وقلبي منهما نور ففي لساني وقلبي منهما نور قلبي ذكي وعقلي غير ذي دغلي قلبي ذكي وعقلي غير ذي دغلي وفي فمي صارم كالسيف مأثور وفي فمي صارم كالسيف مأثور وفي فمي صارم كالسيف مأثور فإن أحسن شيء أنت تظهره فإن أحسن شيء أنت تظهره صبرا إذا ما جرى بالكره مقدور صبرا إذا ما جرى بالكره مقدور صبرا إذا ما جرى بالكره مقدور Abdullah ibn Abbas nígbà tó lọ ń gbà rí náà rẹ̀ ó ní yakhudillahu min ayniyanu rahma ìwọ Ọlọ́run tó bá tiẹ̀ wá gba ìrìnà kúrò níbi ojú mi méjèèjì lónìí ففي لساني وقلبي منهما النور وفي لساني وقلبي منهما نور ففي لساني وقلبي منهما نور ó ní àti orí ahọ́n mi àtọkàn mi ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ojú ni ò sí ìmọ́lẹ̀ o àtọkàn àtorí ahọ́n ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ọ̀gbá hàn mi ò sí gbọ́kàn mi o. ففي لساني وقلبي منهما نور ó ní قلبي ذكي وعقلي غير ذي دغل قلبي ذكي وعقلي غير ذي دغل ó ní قلبي ọkàn mi ذكي ó mú biribiri pọ̀ kódà làákàyè mi ò dàrú. ففي فمي صارم كالسيف مأثور ففي فمي صارم كالسيف مأثور ó ní ń bẹ ní ẹnu mi
ìdà tó jẹ́ pé tí n bá fi gé nǹkan àdìkárù ń gbẹ́lẹ́nu mi yọ́ máa gé lọ ní 5 ọwọ́ ni wa inna ahsana shay'in anta tudhiruhu fa inna ahsana shay'in anta tudhiruhu. sórí ń tọ́ dáa jù tó gbọ́dọ̀ lọ fi hàn nígbàtí kádàrà sọ́bírọ́n ìdámá jàrọ́ bìlìkúrú himakudurun nígbàtí kádàrà bá gbé nǹkan tẹ́mi rẹ̀ kọ́ wa tọ́ọ̀fẹ́ tọ́ọ̀tọ́rọ̀ ìrọ̀dọ́ ọlọ́run tí kádàrà bá gbé wa ń tọ́ da tíyàn máa ń fi ń kojú rẹ̀ ó ní kí ni o kó o fi sùúrù kojú rẹ̀ nítafẹ́ fàyọ ni pé kéèyàn wá máa fi yẹn sí yẹ̀yẹ̀ bá ń sẹ́sìnú ọlọ́run bá tó sọ yí pé alam yaj'allahu aynayn ọlọ́run kó dá kojú mọ́ fojú ẹ̀ wò kú wo mọ́ fi rírì kúrì o torí pé ojú lọ bá ara o bọ́lá bá gbà lọ́wọ́ ẹnìkan sí torí kó ṣe súnà ló fi gbà kò sọ bídí ayé tó fọ́ lójú séyàn lọ̀rọ̀ ẹ̀sìn torí tẹ́ ẹ bá kà bọ̀ sórí social media báyìí èyí tó jọ́rọ̀ ẹ̀sìn gan ẹ̀ mà dá sí máa wálé sáà náà ọlọ́run wá ní èmi ọlọ́run ni mo tún fún yín láhán níbi ọ̀rọ̀ mélòó ọ̀rọ̀ téèyàn sọ ànábì ní tẹ́rù ọmọ sọ láyúnìkì láàbá àlà kò sì ní ìkàkún ṣùgbọ́n tó sọ ọlọ́run lágbájá ó ti lọ lórí ibú wájú mi ìyìn tó yọnu sí ọmọ láyé nínú àdíìsì mi ànábì ní tọ́lọ́run ní ìyìn tó sọ orí bí 70 years ló fi dúnú ná ahán ni o ìfásílì sáánàkà látàkùn fàtúbùtàlá. tí ògbó ibá ń pariwo Saheed Shittu ni ó Saheed Shittu ni ó Saheed Shittu ni ó ẹ ti mọ̀ yìí pé nǹkan mi ń ṣe yín nǹkan mi ò ń ṣe yín ń bọ́ àwọn bàbá wa ní o ń bá àwọn ọmọ wa ní o ń bá àwọn yàláyà wọn ní o ń bá àwọn kìnnìkà wọn ní o òkè ẹ̀yin ń bí díà ẹ̀yìn sẹ̀dáre wàláì ẹ̀yìn sẹ̀dáre kí nìdí Jamiu àbẹ̀wò ní à ń pè wọ́n lọ bọ́ta ìrìn fídíò wò dì sí mo sọ kéèkì sí ogun kalẹ̀ mọ́ wò lórí fídíò torí wọ́n náà wọ́n lórí Facebook wọ́n náà yẹn pọ̀ wọ́n ní sọ pé èèyàn lè forúkọ Jésù tọrọ ok láti tó ti wá sọ tó bá jẹ́ kí mo bá parọ́ ẹni tó bá wò lórí Facebook lè sọ yí pé ustaz ó ń bí díà báyìí ti jáde tó correct ẹ̀ èmi ò tí ì gbọ́ kí wọ́n ló ń bí díà kankan ó jáde ó correct ẹ̀ Saheed Shittu nìkan lè jáde lé lórí nínú ọ̀rọ̀ eléyìn àtọ̀rọ̀ Saheed Shittu èwo ló tẹ̀wọ̀n jù ṣe bí ẹni Saheed Shittu bèèbù sọ tí ń sọ gẹ́gẹ́ tí ń dóyìn ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ní ibú ok àwọn tó sọ tí wọn ò bèèbù àwọn tó sọ tí wọn ò sí pèsè ẹgbà fún ẹjẹ́ afọ́dọ̀ Saheed lẹ̀ ta ló bọ́ tánú yìí ní gbogbo ẹ̀yìn tẹ́ẹ̀ràn kankan lórí Facebook tẹ́ẹ̀ràn bó òkè sọ́rọ̀ ìlíyìn ò lágbára ta ló sọ bẹ́ẹ̀ ní gbogbo àwọn bàbá tẹ́ ń dákọ pé àwọn bàbá wa ẹ sọ bàbá tó sọ wọ́ọ̀rọ̀ rí láyé tó bá jẹ́ pé ó ń súnà kan ló bá sì sọ ó ń súnà ní ọ̀kọ́ bọ́ta tí ọkọ̀ rẹ̀ tiẹ̀ gbogbo yẹn àmọ́ bọ́ta pé sẹ́rí wọn ti ń bára wọn já ọ torí pé àbòsí ọ̀wọ́nú súnà ni ṣùgbọ́n jẹ́ máa ẹni tí bá ń retí kó ń fídíò ọ̀bọ̀ ọ̀ta lórí irú ọ̀rọ̀ tí ọkùnrin àmì èṣù àbí kí wọ́n ń pè òun tọ́sọ̀hún irú ọ̀rọ̀ tọ́sọ̀hún tẹ́ bá ń retí kó ń fídíò kankan ọ̀bọ̀ ọ̀ta wọn ò lè bọ́ ọ̀ta kí nìdí irú ìgbàgbọ́ tí ń bẹ lẹ́mìí gbogbo wọn nu èyí sì tá àṣírí ni pé lọ́dọ̀ oníbídíà wọ́n wulẹ̀ gbà wípé èèyàn lè fọlá nǹkan tọrọ sáwọn tí wọ́n fọlá ṣéwù tọrọ sebana bí Ìsá sebana bí Ọlọ́run sebana bí Ọlọ́run ni ìgbò ní Kùránì wọ́n sọ pé àwọn olùblọ́gà wọ́n tó fẹ́ rí sáà ní Ọlọ́run sí kí ó tó ké sí ń tọ́ yẹ kó o fi senu sí kí ó tó ké kí ó tú wo ní Kùránì ké sí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ blọ́gì
wọ́n tún fẹ́ ba jámẹ́ àmì ọlọ́run lọ àmì èṣù ló kọjá sí ni ó wà ń tàbá sọ̀rọ̀ gidi lọ sọ ṣé ẹ̀sìn lẹ́sìn já fún báyìí ni nígbà tí Saheed ò tí ì sọ̀rọ̀ lórí rẹ̀ ẹnìkan kan sọ pé àwọn alùblọ́gà bọ́ta o ńgbà Saheed wá sọ̀rọ̀ lórí rẹ̀ pé mọ̀ ń bá àríọ̀ àbí ìkàbáyọ̀ ẹ̀ sọ pé sọ̀rọ̀ lọ́wọ́ ń bọ́ tájọ́ kejì pé àwọn alùblọ́gà wọ́n ti fẹ́ rí sí jámẹ́ àmì ọlọ́run lórí kíni sáàjọ́ ń fún mi ní àbájọ́ kíni tájọ́ ń ṣe tẹ́ fẹ́ rí sí sọ̀rọ̀ rẹ̀ lọ́sọ èmi òwúlẹ̀ sí fídíò lórí rẹ̀ torí mo rí pàwọn èèyàn ti sọ̀rọ̀ lórí rẹ̀ ti pọ̀ in tí a ń pè ní dáwà ẹ lọ gbọ́yé tí a máa ní ká kọ ìwà àbàjẹ́ láwùjọ fardu kìfáyà ni ọ̀ràn yẹn tító ni idha qama bí alibad saqata anil baqi ẹni ọ̀rọ̀ tẹ́nìkan bá ti sọ èmi ò nídìí kí n rìpítì ẹ̀mọ́ gbà mí tí bá kẹ́wò pé mo kàfẹ́ yà máa kàn ra yà bẹ́ẹ̀ kì í ṣe pé ń fún lórí tọ́pìkì torí pé tẹ́nìkan bá ti lè sọ ẹ̀ṣẹ̀ pé ẹ̀ẹ̀kọ̀ wà àbàjẹ́ òun ó ti kú lọ́rùn gbogbo ayé kò ní ìdíkì yẹn ṣètò àmọ́ fún tẹ́nìkan bá ti lè sọ àfi tí ìgbàgbọ́ pẹ́ ni yẹn sọ tèmi fi sọ nìkan ló kù àfi tí ìgbàgbọ́ pẹ́ ni yẹn ti sọ o nìkan ló kù ṣùgbọ́n tẹ́nìkan bá ti lè sọ lọ́dọ̀ tèmi ẹ̀ṣẹ̀ yẹn kò sí lọ́rùn anybody mọ́ ṣùgbọ́n tá a gbọ́ ok àwùlẹ̀ sọ lórí rẹ̀ wọ́n láwọn èèyàn kan ti ń sọ ìyìntì ìgbọ́ rẹ̀ wọ́n láwọn èèyàn kan ti ń sọ ṣùgbọ́n ní Haji Saheed náà ti mẹ́nubà ẹ wá ní àwọn alùblọ́gà àwọn tó fẹ́ rí sámi ọlọ́run o ṣé wọ́n fẹ́ rí sínú kí ló dé tẹ̀ ń sábòsí náà ládùúgbò kéwù tẹ́lẹ̀ kéyìí kéwù yóò ṣàǹfààní sọ̀rọ̀ ọ̀rẹ́ nu ẹ sọ bàbá wa kẹkẹ tó wí bẹ́ẹ̀ náà bàbá wa ṣíṣọ́ Kamali lọ sọ̀rọ̀ ẹ̀rì ṣíṣọ́ Adam lọ sọ̀rọ̀ ẹ̀rì sí bàbá kí lọ sọ̀rọ̀ ẹ̀rì sí bàbá wọn má lọ sọ̀rọ̀ ẹ̀rì àti gbogbo àwọn bàbá bàtà ń gbọ́ yìí síbẹ̀ rí pé ìntàwọ̀ ọ̀dọ́ ọ̀sẹ̀ ń sọ àmọ́ tó ń rí fídíò àwọn bàbá ìgé tá a fi ń bá kìlú tá náà ń sọ tó fi ẹ̀yìn pẹ́yìn lọ́mọ bú tẹ́ wà lẹ́yìn tẹ̀dà kan rú ẹ̀ mẹ́rin kẹ́kẹ́ sọ ṣé Kamali wọ́n mọ̀ dìbọ́ǹkì yẹrin dànù bàbá wọn wà sí àgbáyé wọ́n mọ̀ dìbọ́ǹkì ẹ̀ síbẹ̀ ìwọ alájọ rí fídíò sáwàlá sáàlọ jí ẹnu sàárè nígbọ́ yẹ sọ báyìí ṣé bí fídíò jẹ́ ìṣẹ́lẹ̀ kódà ìmí ìbẹ̀tọ̀ ẹ̀kọ́ wò tí ìbìrú wà tí ẹ ti sọ. àyà ṣàbà ní rọ́bìlì àríṣì àṣì àtàbírí máa jẹ́sẹ̀ ọ̀dàwí máa ṣì àtàbírí máa jẹ́sẹ̀ ọ̀dàwí máa ṣì. ṣé àwọn aláìsẹ́ ló ń jí ẹ̀ bàbá yìí pé ọyẹ ẹ̀ sọ ìjọ tí ọkùnrin kí lórúkọ rẹ̀ kí lórúkọ àtàdírí máa jẹ́sẹ̀ ọ̀dàwí máa ṣì àtàdírí ẹlòmí ọlọ́run òjògùn làákàjẹ́ yẹn fi máa ń kọ́mẹ́ǹtì fún so níjọ́ tí kí lórúkọ ọkùnrin Amiru Jais Assalamu alaikum bàbá àmúdí mọ́ àlórí program o mọ́ àlórí program so níjọ́ tí ọkùnrin bàbá Amiru Jais tí ń sọ pé alimunajimuna walimunajamuna àtẹni tí ń tẹ yèpẹ̀ àtẹni tí ń lọ wo yèpẹ̀ gbogbo ní ọwọ́ náà ni sòsé sáwọ̀ lábí sí lẹ́nu ẹkùlé òdòdó òsè yẹn lò bí tí ó gbọ́ àwọn ará yẹn wúdí lọ́lẹ́ ẹ̀wọ̀ náà tó ń súnà kọ́ bá sọ pé ẹni tẹ́yẹ rìn yọ́wọ́ náà pé wọ́n kẹ́ dẹ́sìn ìlú ni sí Amiru Jais náà dẹ́sìn ìlú nígbà bọ́ wọ́n sí àgbáyé sọ pé mọ́wọ́ sẹ́mà
wọ́n tẹ̀yìn rìn máa sí bàbá náà wá dẹ̀sẹ̀ rú ni àdàbíyà ọlọ́run jọba ń dá fún gbogbo àdàbíyà wọ́n sàǹbá àwọn àdàbíyà wọ́n sàǹbá wa wá ogun táwọn jánu yóò bá ń dá fáwọn àdàbíyà wọ́n wà mọ́ wa àdàbíyà yà ń yọra wọn pé tẹ́ bá ti di pé nǹkan kan so tẹ́ bá rí pé nǹkan kan ń lọ so tẹ́ bá rí pé nǹkan kan ń lọ ní ìgboro tẹ́ bá rí pé nǹkan kan ń lọ ní ìgboro pé eléyìí kì í mọ̀ tó sáré ẹ̀sìn wọ́n yà lọ wánú àwọn old lecture bàbá tàbí àbọ̀wọ́ àṣẹ àgbáyé tàbí kẹ́nà àgbàdàbíyà kẹ́lẹ́ bá wọn káwà dàbíyà wé sóyánrí ó gbà wọ́n fi sí wọ́n clear ara wọn nù indirectly clear àdàbíyà yóò bá dà wọ́n yín wọ́n yà lọ wá kò nídìí wọ́n ṣe rojọ́ pọ̀ wọ́n kàrà lọ wá fídíò wọ́n kà gé ni ó ní ó kẹ́lẹ́ bá mọ̀ àbí tí àbọ̀wọ́ àṣẹ àgbáyé bá sọ àdàbíyà kọ́ lọ́sọ àwọn òsì bẹ́ẹ̀ o. sẹ́gbọ́ wọ́n ní nǹkan sọ pé òun pe jámẹ́mí ọlọ́run sọ pé n tó ń gbọ́yé nù no n tó ń súnfí gbọ́yé nì sọ tó ń súnfí ń fọlá sẹ́bùrẹ́mà tọrọ inú sẹ́bùrẹ́mà àti jésù èwo lágbára ṣe bá nàbí ọlọ́run ní jésù sọ́sùfí àwọn sọ pé sẹ́bùrẹ́mà ọgbádùn àwọn gbogbo orin tí wọ́n ń kọ ìbádàlá rìjálàlá àìnù náàbì àonílá ọ̀rọ̀ ẹbọ ni wàláì ṣíríkù ni àwọn ẹni ọlọ́run ti sọ̀kalẹ̀ àwọn kíríkà ti dé ẹlẹ́bọ ni ẹ kò sí orúkọ míì tẹ́gbìn ẹlẹ́bọ ni gbogbo ẹni tí bá ti ń fi nǹkan míì so tí bá ti ń fi ń wá àtẹ̀gùn tó yàtọ̀ sí ní tí ìsìláàmù ní a fi wátẹ̀gùn lọ́ọ̀dọ̀ wọn ọlọ́run ìta fi máa ń wátẹ̀gùn lọ́ọ̀dọ̀ ọlọ́run ti sọ fún wa kì í ṣe pókó ẹnìkan ọ gbọ́dọ̀ pókó ànábì ọlọ́run ṣe bí n ló kó bá àmì ọlọ́run kí ló wà nínú kìrìsìtẹ́nì kí ló wà nínú jálàbì tí a ń ṣe bí fòókò èèyàn wá àtẹ̀gùn náà ni àbí hello mọ́ lórí prógámù so ṣe bí fòókò èèyàn wá àtẹ̀gùn náà ni ok ẹni tí ń fòókò Jésù títí fi ń wá àbẹ̀wò títí fi orúkọ sẹ́bùrẹ́mà títí fi ń gbà nǹkan ya barama níyàsó ya barama níyàsó títí fi wà nǹkan ẹ wá ní kọ́mọ̀ forúkọ ànàbí ọlọ́run kọ́mọ̀ sọ yí pé àdúrà rẹ ọgbà lórúkọ Jésù tí báwọn èèyàn sọ bá dùn èèyàn ọgbà lórúkọ sẹ́bùrẹ́mà níyàsó sáwọn èèyàn sọ ni bàbá ọgbàdúrà rẹ wọ́n ti ń sọ wúrì ti sọ ìdí tẹ́ ẹ̀ fi lè rán wúrì dì kọ́ jáde kọ́ta kàmí ọlọ́run o àkìdá àwọn ọlọ́ba yín gbé bọ́ọ̀ta wọn o ok tẹ́ bá wọn fàájú wọn ni ok síyàn ò lè fọlá nàbí tọrọ ni síbẹ̀ fi ń dáwọ́kà wọlá Muhammad jẹ́ tèmi ọ́ dára ok wọn ni ok tó bá sọ pé ànábì ti wọlé tó fi lè fi tọrọ síbẹ̀ ànábì ọlọ́run náà ní Ìsá sẹ́rí tẹ́ ẹ̀ máa báyàn fa nǹkan ẹ wo Yorùbá ní amúkan ẹrù ẹwọ́ olókèlè ń wọ ẹ̀wù sàlẹ̀ ẹ̀ ní tí kọ́mídì ọ̀jáde kó dìbọ́ǹkì ń tàmí ọlọ́run sọ láyé òde àdìsẹ́ ṣe bára wọn ni ntó ẹgbàgbọ́ nù náà tó wá padà yá wọ́n fànà bí gẹ́lẹ̀ ó kọ Jésù náà ni wọ́n máa fi bẹ lọ́n tó rí nígbà tá bá ní ìwé ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ wá ń lagídí ṣé àwọn bàbá mùsùlùmí ṣe kèfèrè lọ àwọn abá lagídí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn ti ń pè lórúkọ Jésù ṣé mùsùlùmí wá nù wọ́n wà twist ẹ̀ wọ́n twist ọ̀rọ̀ yẹn kẹ́ ẹ̀ tá a bá wò ó Ọlọ́run tó sọ di mímọ́ ọba yẹn sọlọ́run ti ojú ìsìláàmù ti lójú òpó lẹ́nà Yorùbá sọ pé ẹmọ́ tó bá lójú òpó kìí ṣeré sá tẹ́ẹ̀bà wá bọ́ta ẹ̀kẹ́ ìbú lẹ́ẹ̀mọ́ ṣe ìbánilókọjá lẹ́ẹ̀mọ́ ṣe ìkíníkà lẹ́ẹ̀mọ́ ṣe sí lẹ́yìn là ń sọ fún yín ṣé nǹkan rí tá a gbóró ilé lẹ́nu àwọn bàbá tẹ́ ń kílèmù gẹ́gẹ́ alọ́màlì ní tá a gbọ́ lẹ́nu àwọn bàbá tí ṣe Kàmálì sọ̀rọ̀ ẹ̀ ṣé Adam sọ̀rọ̀ ẹ̀ àwọn ọba tí wọ́n ṣe wá sí tẹ́mi yàn ọgbọ̀n tí àfá ti ń bábá súnmọ́ àjò sí ilẹ̀ sọ pé kí lórúkọ rẹ̀ ṣe bí tí ó gbé náà bẹ̀rẹ̀ wá sí ẹ̀mà dúró orí tẹ́m̀plé tẹ́m̀ ní bẹ́ẹ̀ tẹ́ ń ṣe báyìí níjó ní Ṣó Kàmálì fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ́m̀plé Yùsúfù Ọlátúnjí
ẹ wà máa lẹ́ jẹun bàbá lábala kan ọmọ àlè ní lábala bẹ́ẹ̀ náà níbo lẹ́ ti jẹun bàbá ẹ sọ bí tẹ́ ti jọ wọn. wọn ò jàfẹ́sìn yẹn àfàlẹ́ yóò bá ẹ jàfẹ́sìn ẹ fi àǹbúrẹ́ nílẹ̀ tàwásùlù tá a lè fi rójú rí ọlọ́run ìsìláàmù ti kà fún wa tá o bá fẹ́ wá tẹ̀gùn ìkánú rẹ̀ oníkọ́ ọbẹ̀ lọ́n pẹ̀lú tawhid ìmọ̀lọ́n lọ́kan ó ń sì lọ́gá rẹ̀ ìwọ ọlọ́run wọlá àjọ kan ṣoṣo rẹ̀ wọlá àjọ kan ṣoṣo rẹ̀ ńgbà Yunus bọ́nu ẹja ntọ́sọ ní pé la ilaha illa anta kò sí ọba tawhid ló fi bẹ́ lọ ànábì ọlọ́run gẹ́gẹ́ ló tawhid ìmọ̀lọ́n lọ́kan gbogbo ilẹ̀ sí ká la ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin gbogbo ilẹ̀ máa ń ka ìkẹ́lẹ̀ kejì tá a lè fi ṣàtẹ̀gùn òní kí ni ó ní al-i'tiraf bi-dhanb ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kíyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ pé èmi ẹrú ẹlẹ́ṣẹ̀ ni mí ìmọ̀ kẹ́kẹ́ ìjàmọ̀ kẹ́kẹ́ kò sí mi ní olómi wà látàrí ìlàmì wà kì í sí níbi dáríkà wà ìhàlì wà ìdílbárì wà kì í sí níbi dáríkà wà ìhàlì wà ìdílbárì إذا مررت بأشجار لا ثمر فاجنس ثمرا وخلل عود للنار فاجنس ثمرا فخلل عود للنار. so ẹ wá ní wọn ò lè bọ́ta bóun ó sì bọ́ta láíláí wọn ò lè bọ́ta rú rẹ o kan bọ́ta irú kan náà jọ ni wọ́n náà so ẹ wá ní fa olùkọ́ Jésù tọrọ ẹjà fẹ̀sìn ni o ìsọkúsọ làmì Ọlọ́run sọ ìsọkúsọ lọ sọ kò yẹ káàkó bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lè sọ̀rọ̀ ẹ fà àwọn tó bá kọ̀rẹ́ tiẹ̀ lẹ̀ kì í jẹ́ kọ́ta mọ́ ní wọ́n tó fẹ́ blọ́ọ̀gì àmì Ọlọ́run sí nǹkan rẹ lọ́sọ ni ẹ̀yin náà ẹ̀fẹ̀ kọ́ bọ́ta pé kí la burú bí ntọ́sọ yẹn ntọ́sọ ní ẹ̀kìní ẹ wà máa bá èèyàn máa bá yẹn wá ọgbọ́n kò dáa náà sẹ́sì nàìjíríà fún ẹ̀wà ń di ìfẹ́ náà ẹ̀tọ́ ẹ̀kọ́ ń súnà ní wọ́n kò bọ̀rọ̀ àwọn àmì ní àwọn sálàfí ń bá lùsùn náà torí kúkú sí bàjẹ́ lọ́dọ̀ wa nínà lọ tọ́tọ́ slide wẹ́ nìkan ok sẹ́nìkan tó lọ tọ́tọ́ slide wọ ọ̀rọ̀ àmì ọlọ́ni sí bí n tó sọ lórí social media ni in tẹ́ ẹ bá sọ lórí social media tí ọba dá a sì rọ́dù rẹ̀ ìgbésí ayé yín ní kọ̀rọ̀ kọ̀kan wa ṣùgbọ́n tó bá fẹ́ sọ jáde lẹ́nu táwọn èèyàn wà mú pé ara ẹ̀sìn ni ànígbà in tó kà wà nù kì í ṣe èbú kì í ṣe jà ntọ́ ọba sọ jáde lẹ́nu lórí social media ló ti sọ orí social media láti correct ẹ ntọ́ bá sí ń kọ́rẹ̀ tẹ́nì kẹ́kọ̀ọ́ ọmọ kò sí tọ́ kàn wá àlewà bọ́ ká sọ pé ẹgbọ́ wọ́n lè máa ń ṣe báyìí kò sí tọ́ kàn wá ṣùgbọ́n èèyàn bọ́ ọ̀ta wọ́n lọ sọ yí pé èèyàn lè forúkọ Jésù bẹ́ẹ̀ náà à ń gbọ́ sí bí ẹgbẹ́ kan Christian mọ́ra náà ní àbí so síbẹ̀ ẹgbẹ́ káwọn Christian mọ́ra ní mẹ́ta lọ́kan ni yín mẹ́ta lọ́kan ẹnì kò ní máa sọpọ́tì ìbàjẹ́ láyé kọ́ máa sọpọ́tì ọkùnrin tó dípò náà jẹ́ ní ibi ni irú àkìdá tẹ́ gbàgbọ́ sẹ́yìn tẹ́ ń lọ ń dókòó di sàárè tẹ́ ń forúkọ sí Ibrahim abẹ́lọ́ tẹ́ ń po okọ̀ àǹjẹ̀nù tẹ́ ń po okọ̀ mọ̀lẹ́kà ṣe lẹ́yà sọ pé tẹ́nìkan bá ti á sọ sẹ́ẹ̀tì ní ẹ̀yìn èèyàn ẹ̀jọ̀ tó lọ ẹ lọ gbọ́tà òwìdù yìí ní tá à ń já sí láti ẹjọ́ inú o tá a bá ń sọ fún yín gbà ìforúkọ nǹkan ní ìbẹ́lọ́ lẹ́yìn orúkọ Ọlọ́run àtàwọn tọ́lọ́ ní káfí bẹ́lọ́ ìkánu tọ́lọ́ ní káfí bẹ́lọ́ ni pé àwọn orúkọ rẹ̀ ìgbàgbọ́ wa gbogbo ẹ̀rọ lẹ́rìí o ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ká yẹpẹrẹ ara wa fọ́lọ́run ká yẹpẹrẹ ara pé ìwọ Ọlọ́run èmi òpònú mọ̀ ni mo mọ̀ dé ẹ wákàtí máa ń dáhùn ọlẹ̀ ní wá ìwọ lálágbára ọlẹ́ ní wá pé mo mọ̀ pọ́ lẹ́ni mi ṣùgbọ́n wọlé lágbára ìdíhàrù gráfì nìyẹn èèyàn fi ìjọ́lẹ̀ rẹ̀ hàn Zakariya sọ bẹ́ẹ̀
rabbi inni wahana al-'azmu minni washta'ala ra'su shayba Ọlọ́run mo ti lẹ̀ orí mi ti kẹ fún ìlágbára nǹkankan mọ́ ṣùgbọ́n wọn náà lè gbàdúrà mi inú tá lè fi bẹ́lọ̀ ní iṣẹ́ olóore wa àwọn tí Islam sọ pé a lè fi bẹ́lọ̀ nù ká máa fọ́lẹ̀ nìkan bẹ́lọ̀ iná ló mú yín débi ọ̀rọ̀ ní Jésù dé torí pé kò sí máa mọ́ Ọlọ́run lọ́kàn lẹ̀ Ọlọ́run wá ní wáṣàfàtẹ́yìnì a tó fún yín ní ètè méjì tẹ́ máa fi kọ́fà hàn ebí mi Ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ wá àdáyé náà ń nàjídáyé so irú pásítọ̀ yìí ní ìsìn tí a pẹ́yìn lẹ fún rúgbèrè pásítọ̀ ìlọ́rọ̀ sọ tí ń sọ pé in Jesus name so ọ̀dàbọ̀ ó ti blọ́ọ̀kẹ́ sàǹkì pásítọ̀ ní ó ti kọ́ Adéwálé pásítọ̀ Omisore so omèrè òsóre kankan o ń gbọ́ọ̀dẹ̀ páwọn àtàwọn àmì Ọlọ́run wọ́n jọ ń gbagbára ni síbẹ̀ yìí náà máa fà kátọ́lọ́ kẹ́nu chọ́ọ̀chì jò ní sí àlọ́ ok nígbà wọn ti jọ ń ṣe lẹ́yìn wọ́n jọ ń pàdé wọ́n jọ ń sa owó lẹ̀ sí ní sọ pé nǹkan kan náà lẹ́jọ́ ń ṣe Ọlọ́run ní wá adaynahu najidayni àti lànà méjì kalẹ̀ fún yín ọ̀nà dáadáa ọ̀nà aburú alákalẹ̀ aláfọ́mọnìyàn Ọlọ́run ní mọ́mọ̀ tíráyé pé ogun àkàbà tó fi lọ wọ náà sọ ọmọ àkàbà tá à ń sọ yìí in tí ò ní mú ọwọ́ náà Ọlọ́run wá fẹ́ sọ tó bá fẹ́ sọ ẹrù rẹ kanú náà tó fẹ́ rí yọ̀nù Ọlọ́run àwọn iṣẹ́ tó ṣe tí ó jẹ́ gàgàdí ọkọ̀ǹbí náà Ọlọ́run wá ní fọkùrọ́kọba àkọ́kọ́ ọṣẹ́ òun ni kéèyàn ọ̀bọ́kùnrin ọ̀run ẹ̀rú number 1 nù aw iti'amu fi yawmi dhi masgaba Ọlọ́run ní tàbí kọ́ ọ máa fún èèyàn lóúnjẹ lọ́jọ́ tí ilẹ̀ bá dá tí ò rí tí ó jẹ Ọlọ́run ní ìmọ̀ fúnni lóúnjẹ ń jó náà àwọn aṣẹ́ tí ó kọ̀ dí ọ tó òfin ní wọ nánú o àkọ́kọ́ ni kọ́ ọbọ́kùnrin ọ̀run ẹ̀rú ẹ̀kejì ni kọ́ ọ máa fún èèyàn lóúnjẹ Ọlọ́run ní yatima dha maqraba inú rẹ̀ ní kọ́ ọ máa fọ́mọ òrukàn lóúnjẹ kọ́ ọ máa tọ́jú ọmọ òrukàn ẹ̀rí kó ti fẹ́ di ọ̀nà bíi mẹ́ta lẹ́nu bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn tọ́lọ́run ti ń sọ̀rọ̀ pé tí wàá ti ń sọ̀rọ̀ àlìjẹ́nnà wallahi kò lè má dàkọ ọmọ òrukàn iṣẹ́ olóore tó tètè mọ̀rin àjò èèyàn bí kéèyàn tọ́jú ọmọ òrukàn ọlágbára ó ní àwọn miskina dha matraba tàbí aláìní tó ti dẹni ilẹ̀ tẹ́ pátápátá Ọlọ́run ní ẹ tọ́jú rẹ̀ thumma kana minal ladina amanu Ọlọ́run ní ẹni tó bá tó wá jẹ́ nínú àwọn olùgbàgbọ́ òdodo tọ́jà yí pé watawasaw bis-sabr tí ń sàsọ́lẹ̀ dáadáa fáwọn sùúrù fáwọn èèyàn kẹ́ máa ṣe sùúrù watawasaw bil-marhama títí wá ń sí wọ́n fáwọn èèyàn pé já máa sànú ara wa ká máa kẹ́ra wa Ọlọ́run nílò àwọn ọmọ níbà ulaika ashabul maymana àwọn tí wọ́n wà lọ́tọ̀ lálìjẹ̀nnà nù lálìkíyàmá gbogbo ẹni tó bá ti wà ní right side àlìjẹ̀nnà ní lọ walladhina kafaru sẹ́rí gbogbo kèfèrí láyé bí ayatina tí a takọ́ àyàwó Ọlọ́run ashabul mash'ama Ọlọ́run ní àwọn apá left ni wọ́n wà alayhim narun muqsada Ọlọ́run ní náà dí wọn pamọ́ bẹ̀ bírímù ni wọ́n wọ̀ tí wọn ò ní ráyè jáde ó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam nínú àdísì tí mọ̀ Ibn Kathir mú wánú tafsiri wọn ni pé ànábì ní man bana masjidan ẹ̀ ń bá kọ́ mọ́sálásí fọ́lọ́n liyuzkar Allah fi láti lè bá àmọ́ ìrántí Ọlọ́run nínú bẹ̀ ilé ìrántí Ọlọ́run ní mọ́sálásí bana Allahu lahu baytan fil jannati Ọlọ́run ọkọ̀lé fún náà lálẹ́ jannà odidi ilé kódà rí wáyà àdífì kẹ́gbẹ́ wá pé kọ̀ bá àmọ́ ju ilé ẹyẹ lọ bó sí blọ́ọ̀kù mẹ́wàá lẹ́yìn bá fi dá sí Ọlọ́run bó sí blọ́ọ̀kù ẹyọ kan báyẹ̀ wo ilé ẹyẹ téèyàn ó yọ nínú blọ́ọ̀kù kan odidi ilé Ọlọ́run ó fi kọ́ padà fúru ẹni lálẹ́ jannà ànábì wa ni wàmẹ́ ni àtàkọ̀ nafsan ẹn tó bá bọ́kùn lọ́rùn ẹrú kan muslimatan tó jẹ́ mùsùlùmí
ẹni ẹ wà lóko ẹrú ọwọ́ àràkó lóko ẹrú ọsọdọmọlúàbí kanat fidiyatuhu min jahannam Ànábì ní ẹ bá ń sọ fún pé ó ti ragadira rẹ̀ ó ti lára ẹ̀ kó ń bí náà jahannam dọ́gbẹ̀rẹ̀ kìámọ̀ kò ní wọná. Ànábì wa ni wà máa ń ṣáàbà fílí ìsìlámì shaybatan ẹnikẹ́ni tó bá ilé dàgbà tẹ́ ń wá wá jáde tó jẹ́ pé nù ìsìlámù léwu ti jáde má dá irun orí rẹ̀ máa gbọ́ Ànábì ní tó o bá di pé irun fún bá jáde lórí rẹ̀ báyìí ń wá wò pé irun fún tó jáde níbo ló jáde sí ó jẹ́ pé nù ìsìlámù ló ti léwu ti ń jáde sọ̀rọ̀ pé nù tó kórìíra ni kanat lahu nuran yawmal qiyamah ayé funfun Ọlọ́run ó sọ di mọ́lẹ̀ fún lálẹ́ kíámà ni ntọ́lọ́wọ́ wàá sọ di mọ́lẹ̀ fún ọ níjọ́gbé rẹ̀ kíámà tí wọ́n wá ń dá rẹ̀ afáàní taqulu nafsi ghayyiri lawna hadha taqulu nafsi ghayyiri lawna hadha asaka tatibu fi umri yasirin asaka tatibu fi umri yasirin asaka tatibu fi umri yasirin. Àfààní taqulu nafsi ẹ̀mí mi sọ fún mi pé ghayyir lawna hadha bá ń chẹ́ǹjì kọ́lọ̀ irun orí rẹ̀ yìí nígbà wẹ́ẹ̀tì ń jáde ń bẹ́ẹ̀ nígbà wẹ́ẹ̀tì ń jáde ẹ̀mí àwọn ọmọ sọ wọn pé ọ̀gbẹ́ni ọmọ tí ń dàgbà ọjẹ́ dára rẹ̀ sí bláàkì ẹ̀mí rẹ̀ ọmọ sọ wọn pé wẹ́ẹ̀tì mọ̀ tí ń wù ẹlòmíì owó gíláàsì ọ̀kẹ́ wẹ́ẹ̀tì ni yóò jáde nù. taqulu nafsi ghayyiri lawna. ọlẹ́mì mi sọ fún mi pé àná change mọ́jà àwọn èèyàn ọmọ àwọn ọmọdé ọkọ̀ mọ́ wò kó o ti dàgbà ó yá change ẹ̀ orí rẹ̀ ti dàbí ìgbà tí a ń kúlù bọ̀ sí wọn ó yá change láwọn rẹ̀ asakata tí ibù fi umri yasiri kó lè bàjẹ́ pé òun lè máa sẹ̀mí bí ẹni pọ̀dọ̀ ni ọ́ ẹ̀mí a máa sọ báyìí fún yàn wọ́n tún máa ẹlòmíràn máa ní àwa ni youth leader bàbá 50 years youth leader ìwọ́n tó ti káṣírì so asakata tí ibù fi umri yasiri àfáàní mo wá sọ pé fakulitu lahali mashibu nadhiru umri fakulitu lahali mashibu nadhiru umri falastu musawwidan wajhan nadhiri falastu musawwidan wajhan nadhiri falastu ó ní nígbà tẹ́mi mi sọ fún mi pé dá rẹ̀ sórí bẹ́mi tí ẹ náà ṣe ń sọ fún ọkọ̀ ọ̀dá ìrìn orí rẹ̀ yẹn sí bíláàkì ó lè dá rẹ̀ sí kọ́lọ̀ míì tí white bá jáde ṣùgbọ́n ọ̀gbọ̀dọ̀ dá rẹ̀ sí bíláàkì ẹ̀mí rẹ̀ ti ń sọ fún ọ yẹn àfi tá a bá wà lójú ogun nìkan tá a fẹ́ lọ jagun ní Islam pàmì tiwa ká dá yìí bíláàkì white sí bíláàkì a gbọ́dọ̀ dá orí wa sí bíláàkì wàá fílẹ̀ kọ́lọ̀ tó bá jáde ṣùgbọ́n ó lè dá rẹ̀ sí brown ó ní mo wá sọ fún mi pé fàkólítúlà ha mo wá sọ fún mi pé gbẹnu sàn sórí ewu tó ń wò nàvíìrù umuri ń kìlọ̀ ọjọ́ orí mi fún mi ni pé mo ti ń kú lọ ọwọ́ á kìlọ̀ fún mi ni pé ọmọ tí ń dàgbà òun ṣe 40 years kọ́ ti dáyé 50 years kọ́ ti dáyé ọ̀yọ̀kọ́ máa kí ẹ̀yìn ayé ẹ̀mọ̀ dàrú ara mi mọ̀ tí ń súnmọ́ sáré ọ̀yọ̀kọ́ máa lọ́rọ̀ rẹ̀ nígbà mọ̀ tí ń súnmọ́ sáré. fakulitu mashibu nadhiru nígbà tí yẹn wáàsí fún mi ewu tó ń wọ wáàsí fún mi so wáyé kó jẹ́ pé tí màá fi san oníwàásí mi lẹ́sàn ni pé kí n kùn lọ́dà bíláàkì lójú. falastu musawwidan wajhan nadhiri walastu musawwidan wajhan nadhiri. ọ̀dọ́ ọba àwẹ̀wù lórí ní tí Islam sọ pé ewu náà man shabba fil islami shaybatan Ànábì ní ẹnikẹ́ni tó bá ilé léwu lórí kanat lahu nuran yawmal qiyamah ìmọ́lẹ̀ ni ó jẹ́ fún lálẹ́ kíámà ọmọ eke wà léwewu kọ́díyà sí ibùlí fàtà wà laysa ajiban ọ̀dọ́ léwewu yìí ṣe é mà so àmẹ́ tó bá sáà ti mọ́ dàrẹ́sì bíláàkì ìtí Islam sọnù ìta lò ní pé Ànábì lẹ́ ń bá kọ́ masalasi fọ́nà ọlọ́run kò dìdí ilé fún ẹ ń bá wọ́kùnrin ọ̀run ẹrú ó ti wá di ìsọkúra rẹ̀ fún òmìnira Jahannama Ànábì wa ń sọ wà pé ẹnikẹ́ni o tó bá tó wá wewu sínú Islam
so ẹ rí pé Ọlọ́run sọ nínú súrà ìfún wa iṣẹ́ olóore tá a ṣe tá a fi lè kúrò níbi iná tá a fi ní ìdọ́mọ náà wọ́n ti sọ fún wa máa sí náà là ń pèpè rẹ̀ lọ́wọ́ wọn o táwọn àfẹ́ ẹlẹ́bọ tí wọ́n lórí ìmáàmù súnà kó ń bẹ̀ àìsẹ̀ bẹ̀rẹ̀ foundation ni o a sì kọ́ tán tí ó lòdì di mọ́sálásí ńlá kálukú náà dá sí lọ́nà títọ́ lọ́ọ̀ tá a fi máa gbé súnà lárugẹ àwa kọ́ láàlọ́ kírun bẹ̀ ìrìn bíi 4 hours ní láti Ìbàdàn kì í ṣe máa sí tèmi mọ́ sọ pé wọ́n bá mi dá sí o mọ́sálásí tọ́lọ́ àmọ́ rí bẹ̀ ṣùgbọ́n ìsìlámù sọ àpọ̀ nígbà tá a gbọ́ ìlà fi dá sí o àìtí dá sí aláṣeyọrí bá a ṣe ń láṣeyọrí lórí chọ́ọ̀chì tó di mọ́ọ̀sì tó ti wà nílẹ̀ láti yẹ ìjọ yìí láti bí ọdún tó ti lé lọ́dún méjì tọ́lọ́run sì ti ní kọ́ máa lọ bẹ́ẹ̀ náà lè rí náà ó sì láṣeyọrí bí ìdílé láì lè wáyé nìkan ha kò sí aláṣeyọrí lásán bí ó ṣe yí pé ìkúnlọ́wọ́ gbogbo wájọ ni àwa lè máa bá yín wí sí olóore jáde pé sí olóore kan tó ti fi wà lìjẹ náà ẹni tó bá ń pé wọn ọjọ́ ẹ̀ ní ọjọ́ ẹ̀ so ẹni tí ò ní jẹ́ òun ọ̀nà rẹ̀ ní kékeré ní alihamudulilayi Ọlọ́run ní amọ̀ láṣeyọrí lọ wọn yìí fi agídí wọ́ yẹn lọ bẹ̀ so ewu mo tó sọ mọ́dà rẹ̀ o gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà lórí kíní tó bá wo gíláàsì tó rí fílẹ̀ tó ti báyìí àmì Ọlọ́run dáadáa nu mọ́kùn bláàkì o èèyàn máa fi bí Ọlọ́run mo ti ẹ̀dùpẹ́ wípé ìdí ìtẹ̀sìn rẹ náà mú ewu sí tí ẹ̀mọ̀ báwọn àjọba ayé ìyẹn ni màá fi parí rẹ̀ tí wọ́n bá lóyìn gbó wọ́n wà fẹ́yìn ẹ̀tì wọ́n ní ẹ̀fún ní gratitude rẹ̀ retirement benefit ẹ̀sẹ̀ àdánwò ìkànjọ fún kọ̀bá lọ fi rẹ̀ rọ kọ́ máa lọ́ta so àwọn ọba àwọn kábíyèsí láyé ìjọ náà máa ń lóru rẹ̀ tẹ́rú bá ti pẹ́ láàfin tẹ́rú bá pẹ́ láàfin wọ́n wà á wò pé ẹrú ti pẹ́ ẹja sọ́dọ̀ lórí ẹrú olórí ẹrú náà ẹrú ni ṣùgbọ́n òun ni máa ń ṣe máa ń láàfin tó ló ti dọba ń bẹ̀ àfáà káwá òun náà wá wo rẹ̀ ọwá rí kùn ti wewu síbi ìtọ́nà ibi ìbárẹ́ àtọ́nà ló wewu sí ọwọ́ akọrin pé innal muluka idha shabbati abiduhumu innal muluka idha shabbati abiduhumu oníṣẹ́ra àwọn ọba ayé tí àwọn ẹrú wọn bá ti dẹrú sí tó bá ti gbó sí wọn lọ́dọ̀ fírí kìhím àtàkù ìtìkọ̀ àbírọ́rin wọ́n wà bọ́kùn àwọn ẹrú pé aṣọ́dọmọlúàbí àfáà ní tọ́bọ́ wá rí bá èmi náà ti sìn ọ́ débi kí mo fi wá owó sínú ìsìlámù yìí wà á ń tàyà kọ́lì kí áúlábìdá kárọ̀mà wà á ń tàyà kọ́lì kí áúlábìdá kárọ̀mà èmi tẹ́mi ń sọ̀rọ̀ èmi ò tí ìwé ogun tèmi àfáà ń lówó ewu ń tẹ̀ ṣùgbọ́n mi náà ń bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ̀ jẹ́ mi náà ewu ní Islam torí pé orí Ọlọ́run ni èyàn máa ń bẹ̀rẹ̀ ẹ̀mí gígùn ní o wà á ń tàyà kọ́lì kí àwòlàbídà kárọ̀mà wà á ń tàyà kọ́lì kí àwòlàbídà kárọ̀mà àfáà ní tó bá jẹ́ pé àwọn ọba ayé ìjọba àtàwọn ọba àtàná wọn a máa compensate ẹni tó bá pẹ́ láàfin abẹ́ni tó bá pẹ́ lẹ́nu iṣẹ́ ìjọba tí wọ́n ní ẹ fún ní gratitude tí wọ́n láwọn compensate ẹ̀ kọ́ bá ẹ̀sà fún ìwọ Ọlọ́run tó jẹ́ ọba ọlọ́rẹ ìwọ lọ́lẹ́tọ̀ sí kọ́ compensate ẹrú rẹ tó bá násìkò rẹ̀ síbi tiẹ̀ inú tí wọ́n máa ń dùn ní táwa ìpásìkò tiwa tá à ń lò kódà ká máa nira wa lá àwọn èèyàn kan nira wọn lá nídìí tọ́lọ́wọ́n tó bínú sí alẹ́ lórí ẹnìkan ní àwùsáwùsá lọ jẹun tó yíba sí ti Ṣakí bọ́ ni ó pé wọ́n sí máa ń ká ń lọ mólídì ọ̀fánáìtì tí wọ́n lọ mólídì mẹ́rin papọ̀ bí ṣe ń bọ́ Ṣakí ní ọba bẹ̀bọ̀ sí gbọ́ra àti gbọ́ra yọba bẹ̀rẹ̀ sí kí ní ó lé ní láti jẹ́ ní àwọn òtí ìdèlé ọ̀fánáìtì àṣùláńsà àwọn lọ sí mólídì Sheikh kìíní kan Karambani àwọn lọ sí Sheikh kìíní kan náà Kaga àwọn lọ sí kìíní kan náà kí lórúkọ rẹ̀ ojú ọ̀wà lẹ́rìí papọ̀ báyìí lórí òfò tí wò ní gbaládé lórí ṣùgbọ́n wà á ń tẹ́yà ṣìbùtù fíríkìn fàtíkìní mìnànnárì kọ́dí ṣìbùtù fíríkìn fàtíkìní mìnànnárì kọ́dí ṣìbùtù fíríkìn fàtíkìní mìnànnárì. àfààní èmi ti wá
òun ti wá ewu báyìí síbi tiwọ́ ọlọ́run fa'tiqni minan nari wá ọlọ́run bọ́kùn náà kó lọ́rùn mi méjèèmí náà wọná ìwọ ọlọ́run àfààní ọlọ́run bẹ lọ́run bọ́kùn náà kó lọ́rùn wa o méjì àwọná o wọlé àdọ́kan oṣù rẹ wọlé agbóhùn la ilaha illallah mọ́sálásí ìtàkọ́kọ́ tá a pèpè rẹ̀ lẹ́yìn iléyá tẹ́rù ọlọ́run kẹ́sọ̀kún lòun ọ̀dàkọ́ ẹrú ọlọ́run náà wọ́n ti ń ṣiṣẹ́ lọ ń bẹ̀ ká ṣe fínísì lásán ló kù láti ìbẹ̀rẹ̀ foundation tó fi débi tó déhùn àwọn nìkan náà ń ṣe kódà owó tí wọ́n ti ná lé lórí báyìí láì tí ì sí níta pẹ́sẹ̀ sílẹ̀ fún wọn owó yẹn ti over 2 million wọ́n ti lé ní 2,150,000 so ìyẹ̀bá kátó ẹ̀sẹ̀ tó wá máa sí nǹkan bíi 1 million míì lẹ̀ kò tí ì ka finishing o so wọ́n sì ná lọ láì ní wọn la ọlọ́run balikọ́lá arísìkì bẹ́ẹ̀ ọlọ́run dà fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni náà ọlọ́run mọ́ àkúrò arísìkì wọn tí bí mọ́sálásí ti Ṣakí náà táwa foundation rẹ̀ lélẹ̀ lónìí àti ìní kọjá 500 blocks a sì ń lọ 2000 blocks àtàìmọ́ materials kẹ̀kẹ́ nípa kí ká ìmáàmù tó gbọ́ nǹkan yé ńlẹ̀ Yorùbá sẹ́pẹ́ ìjàmá lọ kú síbi tó ti lọ bọ̀gùn tí ń bọ̀ kí mọ́mọ́ wá lóhun òkírun sí la wà lẹ́yìn tí mo ní interest ń bẹ́nu nígbà ń gbé kéèsì wá kí mọ́mọ́ wá gbọ́ yé nílẹ̀ Yorùbá wà yìí kọ́ wá gbọ́ yé kèmí ò ní kírun sí lè la káàjàmá kan wá ti torí rẹ̀ kí wọ́n sì yọ mọ́mù ní mọ́mù tínú àjàmá mi wá lọ filẹ̀ ipò míì nínú àdúgbò náà tó sì jìnnà sí mọ́sálẹ̀ láwọ̀kọ́ tí wọ́n á lọ filẹ̀ lẹ́bẹ̀ẹ́ yìí pé ìmáàmù àwọn òyìn lọ kírun bá ṣe lè mọ́ ó ti di máa ṣe lẹ́bọ ti súnà gẹ́gẹ́ tẹ́ tírínì wá fún làwa nídìí kọ̀ wá sówó tí wọ́n fi kọ́ so jama àti foundation rẹ̀ lílẹ̀ lónìí ìyọrí rẹ̀ ọlọ́run lèmi àti yín sábàbí rẹ̀ wọlá àdékà oṣù rẹ̀ wọlá gbọ́dọ̀ la ilaha illallah báwọn bídí àbá ti ń gbógun ọlọ́run ó sì máa fi súnà yọ ọmọ ìbílẹ̀ kí wọn ẹ̀rí pé wọn ọ̀lẹ́rì nígbà sọ̀rọ̀ jómẹ́sì lónìí tí wọ́n láwọn ò múra lẹ̀ nígbà tí wọ́n bá ṣe dìbẹ́tì gbogbo ayé náà rí kólódò ní àfínísì wọn èmi àbàbà kò tún bí àfínísì wọn bàjẹ́ wọ́n dìde rìn onídìí ìkànnì sọ pé òun gbóúnjẹ wájú lòun ń sáré pé òun àwọn táwa wà lórí ìrìn nǹkan síbí wọ́n ti ẹ̀tún gbóúnjẹ wájú ẹni tó gbóúnjẹ wájú ọkàn rẹ̀ orí ìrìn làwọn àti ẹni ti pè wá apáàkì la fi ń sọ̀rọ̀ ó sì á di wàhálà orí ìrìn mú orin dẹnu lébà yìí là ń jókòó padà kọ́ ọyá ẹ tó máa sọ lọ ẹ̀rí náà ọwọ́ adìdìdì rìn irú táwa sọ ni àbò oníwàsí àgbáyé wa sọ pé mọ̀ wò sẹ́mà mọ̀ wò yẹn rìn mà lásìtò àdìrí wàlálímù náà jímù yẹ́dìrí orin tí a mọ̀ kọ́ ọmọ náà so àwọn tí ń bọ́ mo sí ọmọ nkẹ́kẹ́ wọn ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la sí bàbá náà sí jómẹ́sì kan olùsí ó ń jómẹ́sì dáadáa olódo ọrùláwà nílé rí tọ́ ẹ̀kọ́ lọ tún láàrin rẹ̀ mo rò kórìí ẹ̀ ti ń sọ fáyítì so ní òjò ọmọ tó ọ̀sọ̀ mọ́ sí jómẹ́sì yìí fá ni ká tó máa gbé wọnú ẹ̀sìn so ọlọ́run ṣàánú wa o yọ wọlé àjọkà oṣù rẹ̀ yọ wọlé agbóhùn la ilaha illallah so subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin so na ba pè mí o lè pè mí lórí messenger èmi fi ara number sórí kíní kìí ṣe pé abẹ́ tọrọ owó program abẹ́ tọrọ owó nǹkan yóò dájú tọ́ lọ́n pé nǹkan báyìí kìí ṣe káàkiri àkáǹtì nàmbà rí ẹ bá bó ṣe èmi ọ̀ láìkẹ́ so ọlọ́run ṣàánú wa wallahu ta'ala. ìlú ńlá ṣàní ìlú Mákà ìlú ńlá ṣàní ìlú Mákà ìlú àmì ìlú alásọ̀ọ̀sẹ̀ ìlú àmì ìlú alásọ̀ọ̀sẹ̀ ìlú tó ti bí Ànábì Muhammad ìlú tó ti bí Ànábì Muhammad ẹni wọ́n bẹ̀ yíò ṣoríire ẹni wọ́n bẹ̀ yíò ṣoríire àlékún ìkẹ́ Olúwa mi àlékún ìkẹ́ Olúwa mi àtàlékún ìkẹ́ Olúwa mi àtàlékún ìkẹ́ Olúwa mi fóníṣẹ́ ńlá Ànábì Muhammad fóníṣẹ́ ńlá Ànábì Muhammad gbogbo olólùfẹ́ súnà Ànábì gbogbo olólùfẹ́ súnà Ànábì.
subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.